ọmọ olówó òdùrú ọmọ ajíbọ́sìn ọmọ ìpè ọjà ọmọ òtòǹpòrò lówú. nǹkan lọ́la lóyún olówó dẹ̀ ń lóògùn ó mú un lóògùn. wọ́n ti lọ sọ wípé àpótò kábíyèsí gbà tá à ń bọ̀ òbí mú o bí tá a ti ń lù akèrègbè fọ́ o àmọ́ tó ọmọ tó bí ọ̀nà náà rí o. ara òwú kì í ránró àwí mẹ́nu kúrò nítòwú. gbà ká mú àmọ́ ìṣó ẹni àsọdà àwọn babaláwo ní wàá lọ sọ̀rọ̀ ẹ̀ di arúgbó lọ bólúbàgbọ́ ọ̀pọ̀nù ní òpònù. wọ́n á purọ́ fún ẹ ọ ṣe ní kó o jẹ́ kó rókù ọmọ ẹ̀ àwọn kan ní àyè ṣé èkó á máa gbókù ọmọ wa lórí gbẹ́mi sàn jáde. wọ́n àdúgbò ẹ̀ tí ọ̀gẹ̀dẹ̀ ní ọba ìyẹn ló dógun lẹ̀. ẹ má máa dá wọn lóhùn ọjàre lójú ààrẹ ní jẹ owó àtẹgbàbọ wà náà jọ jẹ́ bíi alámùlégbè bá jẹ́ ìlú Ẹ̀gbá kan rè ìlú Ẹ̀gbá kan rè tí wọ́n bá ń bá tọ̀hún yẹn jà ibi a máa wò ní bí àwọn Ìjẹ̀bú ṣe fọ́ ọgbọ́n ìlú Ẹ̀gbá nìyẹn owó tí wọ́n wá gbógun tí wọ́n ró wọ̀. òtùkọ̀ tó bá gbowó odò lọ́wọ́ òwú eré agbólúwa rẹ lọ. ìgbà kẹ̀dọ̀ mi tí ń wá da Ẹ̀gbá láàmú bó ṣe wù ló ń ṣe àwọn ẹ̀gbádò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wálẹ̀ kó wọn àwọn tó máa ta dànù tẹ̀lú àwọn tó máa fi rúbọ tó máa fi wẹ àwọn sàárè àwọn bàbá wọn àwọn ló ń ṣe àṣà kan gbà kan ni wọ́n mi sí sàárè ìjà àwọn èèyàn ni wọ́n máa fi. ọmọ lágùn arìnléwu ọmọ ẹfún rojọ́ epo ọmọ ajílà. ọlámi ọmọ Oòduà adé yẹn wọ ọmọ yẹn lójú pé kí lè wá bẹ̀ sí fà bàbá agbájẹ́ ó gbélé lórí ọmọ bá ń ṣeré ìjẹ́ tí wọ́n á gbá dẹ̀gbẹ́ adé kò lórí ọmọ ó bá bẹ̀ sí pé bàbá ní ẹ̀fílẹ̀ adé ìyá ẹ̀ ló fẹ́ gbà yẹn. ó wáá pe àwọn olóyè ẹ̀ pàtàkì 6 ẹ tẹ̀lé lọ síbi tí bàbá ẹ̀ ti ń dáko òwú ẹ lọ́ọ́ tẹ̀lú dó fún un. ọmọ bàbá olówù ọmọ bàbá olówù ló ṣe làǹlàjú ó ká ẹni 6 rèé mọ òòṣà ó dìrọ̀ lẹ́dẹ̀dẹ̀ ó mú oró kan ẹ̀ wálé wọ́n wá ń béèrè wípé kí ni lágbàmí ìrègùn fi 5 ẹ̀ ṣe. owó òdùrú ọmọ ajífẹgbẹ ṣeré. ọmọ ajífẹgbẹ. èpè. àwọn kan máa ń pè lépè. rárá. èpè. ṣeré. owó òdùrú ẹjẹ akọ bẹ̀rẹ̀ láti bẹ̀yẹn tó rọ́pọ̀ nǹkan ni ẹlòmíì ò mọ bọ́n ṣe ń pronounce ẹ̀ ṣùgbọ́n nínú ìfọ̀rọ̀wérọ̀ tẹ́ ẹ fẹ́ wò yìí ọ̀pọ̀ ẹgbọ́n àti ẹ̀kọ́ lẹ máa kọ́ nípa ìlú kan tí à ń pè ní Òwu ọ̀pọ̀lọpọ̀ á sọ pé Òwu òdùrú ọmọ ajífẹgbẹ ṣeré wọ́n ní kì í ṣe gbé o èpè èmi náà gbọ́ yẹn fúngbà àkọ́kọ́. ẹ káàbọ̀ sí orí ìkànnì lónìí lórí ètò Katsina Tea Sugar ọ̀kan pàtàkì lára àwọn olóyè ńlá nílùú Òwu olóyè Ìṣọ̀lá Akínṣípò ààfin kábíyèsí Olówú Kàngó-Èrè náà la wà báyìí ọba Olówú Olúyalọ ọba ọ̀jọ̀gbọ́n Sàká Adélọlá Ayọ̀kánmi Àdìsá Mátẹ̀mílọ́lá Olúyalọ Òsìlẹ̀ta keje. ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí sá níbo ni Òwu ti ṣẹ̀ wá gan. okùn sáàní gúngùngùn kó má níbi tá a ti fà wá. Òwu wá látara òwú èèyàn ní fowó èwú nù dí. yóò bá sí tòwú onírúurú ìdí làbá máa rí. ẹlòmíì bá bọ́ra lẹ̀ àjọ̀bọ ẹlòmíì bá bọ́ra lẹ̀ àjọ̀bọ bíi kókó bíi kù bíi àgbáàrín bíi ewu. ń tà pé Òwu ó wá látara òwú. àmọ́ kí ni ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ Òwu? nígbà tí Olódùmarè dá ayé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá ó ní kí wọ́n dá kí ilẹ̀ wà. Yorùbá gbàgbọ́ pé Olódùmarè wá fún Ọ̀rúnmìlà ní ìkarahun ìgbé tí wọ́n bu yẹ̀pẹ̀ sí àtàkùn adìyẹ kó lọ dá ilẹ̀ omi ní gbogbo ayé. Bíbélì náà rẹ̀ pé gbogbo àwẹ̀ wà omi ìmọ̀ lọ́wọ́ sì ń kárí lórí omi gbogbo àgbà yẹn débẹ̀ yẹn ọmọ bọ́ọ̀ ilẹ̀ ṣe wà àmì sọ pé Ọlọ́run pé kílẹ̀ wà ilẹ̀ sí wà gbogbo Yorùbá sọ pé Ọlọ́run ní kí àwọn kan tó jẹ́ nínú àwọn ìdáhùn kan lọ ṣe nǹkan bára ẹ̀. tó nígbà tí wọ́n bu yẹ̀pẹ̀ sórí omi àjẹ́ ń tàn wọ́n wá ní kí àwọn kan ní dákúdákú táwọn pè ní alágẹmọ tí àwọn òyìnbó gbé primantis àwọn kan ní ọ̀gá pé kó lọ rìn wò ẹ̀dá Ọlọ́run náà ni
ó wà pé ó dẹ̀ mọ̀ kó mi ní gbogbo ẹ̀ wọ́n kàn bu iyẹ̀pẹ̀ sórí ẹ̀ wọ́n wá owó tí wàá jò náà ní kò ń lọ rìn wò ó wá ara ń tẹ̀ kú máyà wọn nítorí ẹ̀ ló jẹ́ pé bó ṣe rìn dọ̀là nìyẹn ọlọ́run dá ilẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ̀ wọn níbẹ̀ ni wọ́n pè ní Ilé Ifẹ̀ àwọn ọ̀jọ̀gbọ́n onítúlẹ̀ tí wọ́n ń ṣèwádìí oríṣi àwọn míì sọ pé Ilé Ifẹ̀ tá à ń sọ yẹn o kì í ṣe ètò gbajúgbajà nípínlẹ̀ Ọ̀ṣun yìí o pé ó fòṣìkì pẹ́pẹ́pẹ́ síwájú o torí pé àwọn Ifẹ̀ kan tún wà tó jẹ́ pé èdè wọn lọ ju ti Ifẹ̀ yìí lọ àwọn Ifẹ̀ kan wà tó jẹ́ pé yàtọ̀ sídè wọn àwọn kan tó wà nù lẹ̀ ọjọ́ orí wọn ju ìtàn rí ní àwọn bí lọ àwọn tó ń dẹ̀ fi mọ ibo ni àwọn èèyàn ti kọ́kọ́ wà ní ó ṣe kó jẹ́ àyàn náà ń wá ṣàpé èèyàn ò dúró panṣẹ́kẹ́ ń lugi àgbà ojókòó pẹ̀lẹ́ à ń lọ à ń bọ̀ ni. panṣẹ́kẹ́ ń lugi àgbà ojókòó pẹ̀lẹ́ à ń lọ à ń bọ̀ ni. bẹ́ẹ̀ ni kábíyèsí bàbá níbi kan igbó kìjikìji àwọn èèyàn uninhabited forest ìlọ́lá ń pa ẹ bá bẹ̀rẹ̀ sí gbẹ ẹ rí pọ̀n bá bẹ̀rẹ̀ gbẹ ẹ rí pọ̀n ẹ rí àfọ̀kù kòkò kí ni ọba olóyè débẹ̀. àjọ tí wọn pa àwọn kan ti ló bẹ̀rẹ̀ ní tí èsì ẹgbẹ̀rún ọdún mẹ́wàá kan fẹ́ẹ́ yẹ ní ká padà sóyún tá à ń sọ Ifẹ̀ Ọlọ́run dáhùn èèyàn síbẹ̀ àwọn ẹ̀dá lára àwọn tó ń gbé bẹ̀ ńgbà náà ni Ọbàtálá Ọ̀rẹ̀lú Eré ọ̀pọ̀ ló ṣiṣẹ́ nígbà tó yá ẹnìkan dé sáàrin wọn ó tẹ̀wọ̀n rọ̀ gẹ́gẹ́ bí ìgbàgbọ́ Yorùbá ọ̀nà wọn pè ní Oòduà àtẹ̀wọ̀n rọ̀ ó pa aláwọ kan ọ̀kà sáàrin torí bó ṣe jẹ́ ìyanu bó ṣe jẹ́ ìwọ̀n kan ó dà pé ilé ìlàdé máa wárí fún un àwọn kan yarí ìjà bẹ́ẹ̀lẹ̀ ẹjọ́ làkọ́ rùkà tó jà bẹ́ẹ̀ ni ẹ̀yin bàbá sọ ẹ̀rọ náà láàsọ lẹ́yìn ìjà wọ́n parí ìjà ọjà àbùgbọ́n bọ̀ ó dà ẹjẹ́ á máa wárí fún un ká gbà fún òun ní olórí wa tàbí tó ní gbogbo pé ọmọ Oòduà Odùduwà náà ni Oòduà àtẹ̀wọ̀rọ̀. kẹ́mu èso ṣáájú náà tí ó bá náà ni Ọbàtálá Ọbàtálíṣà ọba tapatapa ó fún nínú ó gbà fáìní nígbà tí ìjà parí kó máa bá gbà ẹ bọ̀ láàrin Ọbàtálá tó já ṣáájú wọn tẹ́lẹ̀ àti Odùduwà tó já ṣáájú ìsìn wọn fọmọdọ rẹ̀ nínú àwọn ọmọ Oòduà àmì ìlọmọ ni tó ọmọ ní ọ wá fún Ọbàtálá gẹ́gẹ́ bí ìyàwó ìyẹn jẹ́ Ìyànadé Ìyànadé yẹn ló wá bí ọmọkùnrin kan tó ń pè ní Ọláwùnmí ọmọ a máa gbé ọmọ tiẹ̀ wá sọ́dọ̀ bàbá àgbà nínú àwọn ọdún tí Oòduà máa ń ṣe tí wọ́n jẹ́ yìí ṣe ń lè fẹ́ dọ́là ní ọdún Àrè nínú ọdún tó pàtàkì gan ni ọdún Àrè tó bá ń ṣe ọdún yẹn adé Àrè ló máa dé sórí adé àwọn ọba ńlẹ̀ Yorùbá ó máa ń ní àwọn tó máa bù wọ́n lójú ṣé adé rí igbá ìyàbá ìpapà kò déédéé pé déédéé rí bẹ́ẹ̀ pé ọba ìsábà wà gbangba tó bá wà gbangba táyàn bá ń wò tí wọ́n bá wò ìwọ̀n fín èròkèrò àbọ́sínú ọkàn ẹ gbìyànjú ẹ̀ kẹ́ ẹ wo nǹkan kẹ́ ẹ tẹ́jú mọ́ gan èròkèrò àbọ́sọ̀kan yẹn tẹ́ ẹ bá wo ọba fín bóyá gògóńgò ẹ̀ tó ń lọ tó wọn kíyàn ti sọ ìṣẹ̀ sílẹ̀ tí wọ́n bá dẹ̀ ti rèrè korò sọba torí gbogbo tí wọ́n ti wẹ̀ sí lára àgbélépọ̀ tá má darí kan ṣíṣe tí wọ́n bá rèrè korò sọba ẹ̀fọn ẹ̀ máa padà wá bọ́ọ̀lù ẹ̀mí tó bá jókòó tí ọgọ́rùn-ún èèyàn láàrin lòun ẹwọ báyìí bó ṣe rí ẹwọ ojú ẹ̀ náà bá lẹ́sẹ̀ lójú tí ó gbèrú kúrò ẹ̀ ń padà síbẹ̀ ta ló fẹ́ ṣèjọba lé lórí mọ́ ṣé ìtúrẹ́ ara tí wọ́n fi ń fi ìlẹ̀kẹ̀ yẹn sí tí wọ́n bá máa rí ojú ọba nìyẹn. tó Ọláwùnmí ọmọ Ìyànadé tó jẹ́ ọmọ Ọbàtálá tó jẹ́ ọmọ Oòduà wọ́n gbé wá kí bàbá ń ṣọdún Àrè bàbá gbé lẹ́sẹ̀ adé yẹn ń wọ ọmọ yẹn lójú bóyá kí lè wá bẹ̀ sí fà ó ń fà kẹ́ bí àwọn àgbàlagbà bẹ́ẹ̀ náà ṣe dé fìlà ẹ̀ tọ́mọ ọmọ yẹn bá gbà lórí ẹ̀sẹ̀ tó fà kí lẹ́ máa ṣe ẹ gbé fìlà yẹn lé lórí bàbá gbájẹ́ ó gbé lé lórí ọmọ bá ń ṣeré ìjẹ́ tí wọ́n á dẹ̀gbẹ́ adé kò lórí ọmọ ó bá bẹ̀ sí ké ìgbọ́n pé kún eléjì ni ẹ fílẹ̀
ti gbá ní ẹ lórí àwọn kan tó bá sùn wọn á gbé àwọn ọdẹ tí wọn á gbé wọn á máa tàjà bẹ̀rẹ̀ sí ké bàbá ní ẹ fílẹ̀ adé ìyẹ́ ẹ̀ ló fẹ́ gbà yẹn ìyẹn náà ni ọmọ yẹn fi gba oríkì Àsùnkúngbadé ló jẹ́ máa tún kí ọmọ òun ní ọmọ Àsùnkúngbadé. máa bẹ̀bẹ̀ joyè ẹ̀yin lọ máa gbòòrò gbìmọ̀ lé òwú rèé o. ẹ má gbàgbọ́ pé ìyẹ́ ẹ̀ làkọ́bí Oòduà náà ni wọ́n fi ń pe ọmọ náà ní àkọ́bí Oòduà. Oòduà òbúrú ọmọ ẹ̀ ti gbadé náà ó ti dọ̀bà náà nù. ó wáá pe àwọn olóyè ẹ̀ pàtàkì 6 tó ní gbẹ́kẹ̀lé nínú wọn. Akọgun, Ọbàmàjà, Ọ̀rúntọ́, Òṣùpọ̀rí, Oyègà àti Mọ́láàṣì. àwọn là ń wá àwòrán wọn yẹn. ẹ là ń wọ àwòrán ẹ. àwọn 6 yẹn l'Oòduà yàn pé ẹ tẹ̀lé ọmọ yìí ẹ tẹ̀lé lọ síbi tí bàbá ẹ̀ ti ń dáko òwú ẹ lọ́ọ́ tẹ̀lúdó fún un ẹ máa bá a ṣe gbogbo ètò ẹ máa bá a ṣe ìjọba ń bẹ̀. ṣé à ń pé Oòduà fúnra ẹ̀ sì wà láyé àwọn ọmọ ẹ̀ kankan tí bẹ̀rẹ̀ sí lọ tẹ̀lúdó ni wọ́n fi ń pé òwú la kọ́kọ́ dá wọ́n fi ń pé òwú la kọ́ dá bẹ́ẹ̀ dòwú ẹ bèrè òwú la kọ́ dá bẹ́ẹ̀ défẹ̀ ẹ bèrè wò gbogbo ìbéèrè yẹn tí ò bá tẹ̀ tẹ́yìn lọ́rùn òwú la kọ́ dá bẹ́ẹ̀ bá délé ẹ lọ́ọ́ ka tàn àwọn bàbá yín náà wò ẹ bá ń bẹ̀ bọ́ọ̀mù Oòduà lẹ́yìn náà ẹ ka tàn ẹ rí i pé ẹgbẹ́ bó ṣe rí nìyẹn bí òwú ṣe bẹ̀rẹ̀ nìyẹn òwú ṣe wá dé tá a ní látara òwú a sọ pé wọ́n ní kán lọ síbi tí bàbá ẹ̀ ti ń gbin òwú kán lọ tẹ̀lódó fún bẹ̀ ọmọ bàbá Olówù ọmọ Olówù ọmọ Olówù ọmọ lọ́dọ̀ ọmọ Olówù. níbo lòwú yẹn wà ń gbà yẹn. oríṣiríṣi ìtàn la gbọ́ ṣùgbọ́n ẹ̀ tó súnmọ́ jù ni pé ibi tí òwú yẹn wà ń gbà yẹn etí bèbí odò Ọya ni. mọ ifá kan wà tó sọ̀rọ̀ ń pa Àdàmú tí ó bulẹ̀ Olówù dáko tí ọ̀rọ̀ ẹ̀ dìjà ìpọ́n wá ń ya lórí Ọya nílé ọmọ Afèjì ọ̀pọ̀ sọlẹ̀ fọ́ mọ̀gàmọ̀gà àwọn tó ń jẹ́ oúnjẹ tó á dé ó súnmọ́ bíi bàrùbà ìpọ́n ya létí Ọya ó súnmọ́ pé etí odò Ọya River Niger ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ Àdàmú bulẹ̀ Olówù dáko ilẹ̀ Olówù wà ńbẹ̀ Àdàmú kan Olówù dáko tí ó bá jẹ́ bẹ́ẹ̀ ló ti bẹ̀rẹ̀ á jẹ́ náà tó kọ́kọ́ àwọn ìlú àkọ́kọ́ ẹ̀ tó kọ́kọ́ wà bá kọjá Jẹ́bà àwọn kan sọ pé bóyá tabáyà sí Báṣítà ní kọjá pé ibì kan àtúntò òwú ibẹ̀ yẹn ó ṣeé ṣe kó jẹ́ àárín yẹn ibẹ̀ ni ṣáà pé òwú náà dẹ̀ ń gbìn kò ṣe inú igbó kìjikìji tá a wà yìí lòwú ti máa ṣe dáadáa. lórí tó tún máa ń pè wọ́n ní àwí ìmẹ́nukúrò lẹ́tọ̀ òwú. ara òwú kì í ránró àwí ìmẹ́nukúrò ń tòwú. ká tó lọ síbi àwí ìmẹ́nukúrò tó a sọ̀rọ̀ àfẹ́pẹ́ṣeré. àfẹ́pẹ́ṣeré ẹni àfẹ́gbé mo ní ẹgbẹ́ kọ o. ọ̀pọ̀ ló ń pè ní àfẹ́gbéṣeré. ẹni tó jọ létí wọn ni. ṣé ẹ mọ̀ pé wóróhùn pé àti gbí ó súnmọ́ra wọn. oríṣi ìdà kan ló ń jẹ ìpè. pé àti àgẹ̀dẹ̀ǹgbẹ̀ àwọn nǹkan méjì tó fi ń jagun nìyẹn. jagunjagun lòwú. ogun wà ogun ò sí o. ẹ gbọ́dọ̀ máa múra ogun. àwọn ọ̀dọ́ àtọ̀dọ́kùnrin àtọ̀dọ́bìnrin gbogbo ìgbà ẹ máa kọ́ wọn báwo la ṣe ń jagun báwo la ṣe ń fi ìdàjà báwo la ṣe ń fi péjà ìyẹn ni nígbà tó yẹ pé gbogbo ìgbà ló ń wà lọ́wọ́ wọn ọmọ àfi èpè ṣeré àwí ìmẹ́nukò ẹ àìwáyé ká má lárùn kan lára ẹni tó kọ́kọ́ gbàdé ó sunkún gbàdé ìṣepò gbà lọ́fẹ̀ẹ́ iṣẹ́ ló ṣe kásá ti ṣe nǹkan kan láti gbà ń tà fẹ́ gbà tó bá sunkún lẹ́ẹ̀kan tó dákẹ́ tán ìgbádùn ẹ̀ kò lóde ìbá ti gbàdé ẹ̀ bóyá ìbá sísì tá à ń pè lọ́wọ́. ọmọ àrígbá ńlá buwó ọmọ àtẹ́wọ́ gboyè ọmọ arọ́wọ́ mẹ́wẹ̀ẹ́ wá gboyè ńlẹ́ Òwu. wọ́n ní ìjà kan ṣẹlẹ̀ láàrin Òwu àti Ìbàdàn wọ́n ní ogun kan ṣẹlẹ̀ kí ló fa ogun yẹn àti pé báwo ni Òwu ṣe gbìyànjú láti bá wọn ṣẹ́gun ogun Ìdà Ọ̀mì. ọ̀rọ̀ àná nìyẹn gbogbo tá a kọ́ ń sọ bọ̀ ọ̀rọ̀ lọ́hùn a sọ pé Òwu wà ní ibi tí bèbí odò Ọya nítorí pé panṣẹ́kẹ́ ń lu gita àbí àgbà òjò kò pẹ̀lẹ̀ àsún síbí àwábí àjagun láti dáàbò bo ara ẹ àbí kó o bá lò ní ìjà tó bá tètè sún kọjá àbí tó dé
àwọn èèyàn mi àwọ̀ ibi tó dé bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ká fẹ̀ sí ká tún súnmọ́ sí ká pọ̀ sí káwọn míì tún yà lọ báyìí káwọn míì tún yà lọ báyìí bẹ́ẹ̀ ni káàkiri títí dé wá dé ibi tá à ń pè ní Ìbàdàn lénìí ṣé ẹ rí ibi tá à ń pè ní Ìbàdàn lénìí tá a bá pín sí méjì Ẹ̀gbá àti Òwu ló ní bẹ́ẹ̀ ni Ìbàdàn bẹ́ẹ̀ ni tọ́ndẹ̀ láwọn Mèsì Ọ̀gọ̀ bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé àgọ́ Ìbàdàn wà l'Abẹ́òkúta àgọ́ Ìbàdàn òun rè lẹ́yìn wa ń bẹ̀ ó wà l'Abẹ́òkúta Ìbàdàn Abẹ́òkúta fún rẹ̀ ó wà ní Gbàgùrà Balógun Ìbàdàn ní Gbàgùrà ń bí ọwọ́ ọ̀bọ Ìbàdàn wà ń bẹ̀ ṣé à ń pé Òjé wà l'Abẹ́òkúta bẹ́ẹ̀ ni ẹ sáà mọ̀ ta Òjé bẹ́ẹ̀ ni ta Òjé Òjé dẹ̀ wà ń Bàdàn ó wà ń bẹ̀ o ṣé à ń pé Ọ̀jọ́ wà l'Abẹ́òkúta bẹ́ẹ̀ ni Ọ̀jọ́ dẹ̀ wà ń Bàdàn bẹ́ẹ̀ ni ṣé ẹ mọ̀ pé Ìkìrìkù olódò gbẹdù ẹni tí ò gbé òmùmí ó wà l'Abẹ́òkúta bẹ́ẹ̀ ni ẹ mọ̀ bẹ̀ l'Abẹ́òkúta àmọ́ ṣé wà ń Bàdàn àbí òsì ń Bàdàn ẹ mọ̀ bẹ̀ bẹ́ẹ̀ bá ń bọ̀ l'Àtọ̀yọ̀ bẹ́ẹ̀ ni tẹ́ máa pọ́n gbẹ̀ǹkẹ́ tó kan IIT ọwọ́ òsì báyìí ìyànà Ìkìrìkù nìyẹn níbi tí wọ́n ń pè ní Ìyàgànkù Ìkìjà nìyẹn ṣé wàá rí Olúgbòde gbogbo ìta Olúgbòde bẹ́ẹ̀ ni Òwu ni Olúgbòde fúnra rẹ̀ Òwu ni gbogbo géètì Ògbèrè tó yà mọ̀ pé ẹ máa bó gbèrè Ìbàdàn Ògbèrè tó yà Ògbèrè tó yà Báṣọ̀run Agodi ilé ìjọba yẹn Òwu ni gbogbo ẹ̀ ahoro Òwu ni wọ́n ń pè pé ìgbà tó wù tú o àkóró ẹ̀ ní. nígbà tí wọ́n ṣí kúò náà wá bí lẹ́ máa gbọ́ àgọ́ Ìbàdàn àgọ́ kínkan àgọ́ ní tó ń jẹ́ àgọ́ ni pé ibùdó tí a fẹ́ gbé fúngbà díẹ̀ ibi tá a pàgọ́ sí temporary abode wọ́n sì nígbàwọ̀ fún àwọn tí máa padà bí káwọn ti ń bọ̀. àgọ́ Ìjàyè bẹ́ẹ̀ bá kọjá Mọ́níyà sọ́hùn tẹ́ lọ lọ́wọ́ òsì báyìí tẹ́ bá Ìbàdàn lọ sẹ́yìn Ìjàyè tábà à ń sọ̀rọ̀ Ẹ̀gbá àwọn à ń sọ̀rọ̀ 1830 1829 17 ńkọ́ 14 ńkọ́ 12 ńkọ́ ṣé wọ́n sì lórí ilẹ̀ ni nínú à ń ṣíbọ̀ nígbà tó Olówu ń bọ̀ tó Ìbàdàn pé ó gbọ́ pé Olówu ń bọ̀ o Olówu ló ń bọ̀ yẹn o ṣé jíbọ̀ aláàkọ́ ló ń gbé ọkọ̀ ọ̀nà ọwọ́ ọ̀fẹ́ wọ́n wà Ìbàdàn wọ́n jọ ń ṣọ̀rẹ́ ó dá wọn fọmọdọ́ rẹ̀ Nǹkanlọ́lá lọmọ yẹn ń jẹ́ Nǹkanlọ́lá lóyún Olówu dẹ̀ ń lógun kò fẹ́ kó fi ìyàwó ẹ̀ tó lóyún lẹ̀ torí kò mọ báwọn orogún ṣe máa tọ́jú ẹ̀ sí ó mú lógun tí àwọn ń bùdógún náà wọ́n máa ní ibi tí wọ́n máa ń jókòó tí wọ́n bá tó yá wọ́n á tún sún àwọn tó ń jagun máa jagun wájú àwọn tó ń ṣe àkóso wọ́n á máa ṣe àkóso ní odò nígbà tí wọ́n odò Ọ̀ṣun kún ohun tó yẹ ẹ̀ṣọ́ ni kórógun kó kógun àkórógun kó kú sógun tó wà nílò ogun yìí ìwọ́dọ̀ yìí ogun lòun lọ tó o bá fà tó o jẹ́ kó ń kọjá tó ń wá lọ tó ń jagun tó ń ṣẹ́gun tó ń bá ń padà bọ̀ òun á fún ẹ ní nǹkan odò bá fà wọ́n lọ ogun wọ́n jagun wọ́n ṣẹ́gun wọ́n kógun bá àtàn ń bọ̀ odò ti kú padà. bẹ́ẹ̀ ni àdéhùn ni pé a fún ní nǹkan bá a bá ń padà bọ̀ wọ́n á móríṣì wọ́n jù sódòdó ń tà padà wọ́n jù sódòdó ń tà padà màálù ẹṣin fún oríṣiríṣi odò sáǹtà àwọn ológun máa ń kábíyèsí bàbá nǹkan lẹ́kún nǹkan rí ọmọ ọlọ́mọ abẹ́ ẹ̀mọ́ tẹ́ ń sọ ni wọ́n gbé fájọ rẹ̀ pa ẹlẹ́pẹ́ fún ní nǹkan tó ń bọ̀ kábíyèsí òde là á àsọ̀rọ̀ yànrọ̀ yàgbẹ́ nírú àsìkò bẹ́ẹ̀ yẹn àwọn jagunjagun ti ń sún wọn ara wọn ò balẹ̀ mọ́ bákan méjì ló lè ṣẹlẹ̀ wọ́n lè yarí fọ́gà wọn ní ìsìn náà máa dìtẹ̀ yìí mùtúmùtì àwáyé kíákíá náà àpọ̀gá wọn wọ́n á dẹ̀ ṣe tí ò fẹ́ ṣe wọ́n bá yàn ju nǹkan sómi nìyí ṣé ẹ mọ̀ pa kó lóyún Ọ̀ṣun ní nǹkan lẹ́pẹ́ fún ẹ̀ pé òun ẹni méjì ẹni wọ́n ní ó fún ìfún ohun obìnrin yẹn ọmọ jáde ojú ọmọ sí wọn ọgbẹ́ nǹkan lọ wọ́n tọ́jú ọmọ wọ́n gbẹ́ kòtò
wọ́n bẹ́ tí ọ̀gẹ̀dẹ̀ wọ́n bò mọ́lẹ̀ wọ́n ti lé wọn sọ fún Olúbàdàn pé tó kábíyèsí ọlọ́run ló fún ni ọlọ́run ló gbà o àmọ́ ńgbà tá à ń bọ̀ òbí mú o bí tá a ti ń lù akèrègbè fọ́ o àmọ́ tó ọmọ tó bí ọ̀nà rèé o tá a fẹ́ bọ́lọ́run rò tá a fẹ́ bọ́lọ́run ṣe àgbà kámù kò sáà kò gbọ́ ẹ̀ lọ ṣàfihàn nǹkan lẹ̀ fún wa ọmọ iná ọmọ wa ni ọmọ iná àdìmọ́ àdìgbà àtẹ̀yìn àtòun ọmọ àṣẹ dáadáa aṣọmọ fáwọn àgbà kámù àmọ́ ìṣù ẹni àsọdà àwọn babaláwo ní wàá lọ sọ̀rọ̀ ẹ̀ di arúgbó lọ bólúbàgbọ́ òpònú ní ẹ́ òpònú tó rẹ bí ara ọmọ ṣe tà ọ sí nìyẹn àwọn kan lọ fọmọ tiẹ̀ bọrí wọ́n fi rúbọ fún okó káwọn tí wọ́n lè dá wọ́n á ń purọ́ fún ẹ ó ṣe ní kó o jẹ́ kó rókù ọmọ ẹ àwọn kan ní àrí ṣé èkó á máa gbókù ọmọ wa lórí gbẹ́nu yẹn gbẹ́mí sàn jáde ẹ̀kan kan tẹ̀ lọ borí tí wọ́n ṣe bí kábíyèsí rẹ̀ lọ tí wọ́n lè lọ òpè tí wọ́n sì rí tá a gbọ́ yìí o ọ̀rọ̀ adìkíní gbọ̀ndínlẹ̀ tí ọ̀gẹ̀dẹ̀ ni wọ́n bá ìyẹn ló dógunlẹ̀ láàrin Ìbàdàn àtòwúngbà yẹn wọ́n ní àti ẹ̀ ń bá tiẹ̀ jà ìfálùkù fáwọn ló sọ bẹ́ẹ̀ wọ́n ní àti ẹ̀ olórí ogun Òwu àti ẹ̀ olórí ogun Ìbàdàn wọ́n ló bá kù kan Ìbàdàn á sọ̀kò sílé Òwu ó bá kù kan Òwu á sọ̀kò sílé Ìbàdàn wọ́n ní àti ẹ̀ ń bá tiẹ̀ jà torí nǹkan lọ́la ọmọ Olúbàdàn èjè Òwu àti Ìbàdàn ó ní ò lè parí láéláé bí wọ́n ṣe báwọn àkíyèsí ṣe máa wí nu. òkúta wẹ́wẹ́ láì ṣàdé Ìbàdàn ta ni ò mọ pọ́kọ́ tuntun láì ṣàdé Òwu. ẹni ó fà á ogun tí ẹ̀ ń sọ. rí ogun míì tí a tún lè sọ ológun tó lọ títí tí kan gbogbo ilẹ̀ Yorùbá òun náà lógun tó fọ́ orílẹ̀ Òwu pàápàá. orílẹ̀ Òwu tó wà lọ́ṣun yẹn. àwọn kan ní tọ̀ṣun àwọn kan ní tìbàdàn yẹn aṣápèlú orílẹ̀ Òwu ṣá. ìyẹn ni wọ́n sọ pé ọ̀rọ̀ Atare lọ́jà Àpòmù ọjà Àpòmù ó wà lábẹ́ Olówu ọ̀rọ̀ Ìjẹ̀bú àtòwu gẹ́gẹ́ bí wọ́n sọ Òwu ẹrú lówó tó ń lọ́ngbà yẹn wọ́n dẹ̀ ti ń gbìyànjú láti pa Òwu ẹrú rẹ́ tó Olówu tó ń ṣàkóso ọjà Àpòmù ó fa àwọn èèyàn sójà pé ẹ má jẹ́ káwọn ta ẹrú gbogbo ẹrú tí wọ́n bá dẹ̀ rà ní ọjà Àpòmù etí òkun náà máa kó lọ etí òkun yẹn Ìjẹ̀bú náà ń gbàdí bẹ́ẹ̀ ṣé àpé Ìjẹ̀bú wà etí òkun àwọn ìlú Ìjẹ̀bú etí òkun náà wà tẹ́ ẹ tó kọjá iye ẹrú tẹ́ ẹ bá lórí iye ẹrú kọ̀ọ̀kan níye tẹ́ ẹ máa san fáwọn níbodè Ìjẹ̀bú òyìn gan ni ó jẹ́ kí ọrọ̀ ajé Ìjẹ̀bú bù sókè dáadáa gbogbo ẹni tó bá ní kí wọ́n má ṣòwò ẹrú wọ́n má ra ẹrú àti kí wọ́n ta ẹrú ní ọjà Àpòmù tó dàbí ọjà ńlá fún gbogbo ayé ńgbà yẹn ó fẹ́ fi pa Ìjẹ̀bú nìyẹn ìyẹn mú ọ̀tá wá láàrin Òwu àti Ìjẹ̀bú Ìjẹ̀bú wọ́gbọ́n tó máa fi takò Òwu yàtọ̀ sí yẹn torí bóun ṣe jẹ́ tó bá lọ báyìí gbogbo wọn bẹ̀rù kẹ́kíjùkíjù inú odùn wọ́n lè máa kí gáàdé ìbọn oníkàkú ń wá báyìí máa bí wẹ́ẹ̀ jẹ́ ọ̀tá yẹn ti rọ̀gbà rẹpẹtẹ yìí ká nígbà tí jà á ṣẹlẹ̀ láàrin ní ọjà Àpòmù láàrin Ìjẹ̀bú àti Òwu Ìjẹ̀bú rírí kẹ́ bí àǹfààní láti kọlù wọn wá wọn rú ìkọlù àwọn kan bá ìtìjú ní bá wà padà sí ẹ dúró sí ìbàyí wọn fi ibìkan lẹ̀ fún ẹ máa wà bí gbogbo bá tẹ́ ẹ bá lágbára fún ẹ̀fún onílógún ọ̀kẹ́ lè dúró láì ṣe nǹkan kan àtẹ̀gbà gbogbo àná jọ jẹ́ bíi alámùlégbè àwọn ìlú Ẹ̀gbá tó wà yíká agbọ́n Ẹ̀gbá kò dẹ̀ sí ìṣọ̀kan láàrin gbogbo náà bá jẹ́ ìlú Ẹ̀gbá kan rè ìlú Ẹ̀gbá kan rè ìlú Ẹ̀gbá kan rè tí wọ́n bá ń bá tọ̀hún yẹn jà ibi á máa wò ni àbí táwọn méjì bá ń bára jà ìkẹta á máa wò wọ́n ni bí àwọn Ìjẹ̀bú yẹn ti bẹ̀rẹ̀ sí kọlu àwọn ìlú Ẹ̀gbá yẹn kọ̀ọ̀kan ni kò sájọṣe sí kí gbogbo wọn parapọ̀ kán wá gbèjà ara wọn bí ju àwọn Ìjẹ̀bú ṣe fọ́ gbogbo ìlú Ẹ̀gbá nìyẹn Òwu tí wọ́n wá gbógun tí wọ́n ró wọ̀ fún bí ọdún méje tí wọ́n fi jàjà yẹn ṣùgbọ́n Òwu náà fọ́ ogun kọ́ ló fọ́ torí pé ìlú Òwu jẹ́ ìlú tí wọ́n mọ odi yíká ọ̀tá ò lè wọlé àwọn tó wà ń ta wọn ò lè wọlé nígbà tó gún ti dé àwọn tó wà nílé ò lè jáde ẹ̀yìn odi dẹ̀ ni oko wà ọrọ̀ ajé ẹ̀yìn odi là ti ṣe
ó ń gbọ́ pé tí gbogbo ohun tó wà nínú ilé wọ́n jẹ tán gbogbo èso gbogbo dàwọ́ ẹ̀ bá sì wé mọ́ èèyàn bẹ́ẹ̀ sì mú ebi bẹ́ẹ̀ sì pa àwọn èèyàn bẹ́ẹ̀ sì kú nínú ilé. Ìgbà ni ọba tó wà ń bẹ̀ sílẹ̀kùn kan táwọn èèyàn mọ̀ táwọn fi jáde tán àwọn kan gba Ìjẹ̀bú láti lóòwú káàkiri Ìjẹ̀bú àwọn kan gba Ìbàdàn padà. Gbogbo ìgbà yẹn gbogbo orílẹ̀ Ẹ̀gbá wọn ti fọ́ tán àwọn náà wà ní Ìbàdàn lábẹ́ máyẹ̀ ńgbà yẹn ó láàrẹ ńgbà yẹn ọmọ Ifẹ̀ ni àwọn ìgbà ṣùgbọ́n Ìbàdàn ni agbára wà Ìbàdàn ló dá ìbárèkì sọ́jà torí gbogbo ẹnikẹ́ni ọmọ ìlúkìlú tẹ́ bá wọ àwọn tó wà Ìbàdàn nísìn oníkàkú wà ní káàkiri Ìjẹ̀bú tìjọba Ìbàdàn Òwu tìjọba Ìbàdàn bẹ́ẹ̀ bá pẹ́ ẹ̀yìn á ní Ìjẹ̀bú Àjì nìbàdàn rárá Ìjẹ̀bú tìjọba ọba bíi kẹrin àbí kẹrin tó lọ Odùlànà Odùgadé Ìjẹ̀bú kọ́ ló ń jó dùlù àtọlẹ̀ tó lẹ̀ wọn Òwu wà ń bẹ̀ Ìjẹ̀bú tìjọba Ìbàdàn Ògúnmọ́lá Olódògbò kẹrí pàápàá babaláwo ni ó ń dífá lábúlé ẹ̀ lọ́hùn nífá sọ pé àdẹni àpésìn bẹ́ẹ̀ ló bá rẹ̀ ń bàdàn bó bá yà pátá bó bá yà àkúyà máa bọ̀ ń bàdàn. Ògèdè ìgbà gbòǹgbòrò àti kọ̀kọ́ lójú ogun Ìbàdàn ni wọ́n ti tírè ní ẹ̀ nígbà tí ọ̀rọ̀ ìlú wọn ń dàrú ló padà sọ̀hún. tó àwọn Ẹ̀gbá bákanbàkan wọ́n ṣàdọ̀gbọ́n wọ́n kúrò lábẹ́ máyẹ̀ tí wọ́n fi fodò ọ̀nà tí wọ́n fi wá bíbá ẹ̀ àwọn dé ìbà ní nǹkan bíi 1829-1830. nínú àwọn tó wà yẹn náà àwọn Òwu tó wà níta tí wọ́n sínú odi ìlú wọ́n wà tán jọ pẹ̀lú wọn ọkàn ló dé sí Ṣàjẹ́ wọn náà ní Àpòmù bíbá ẹ̀. tó ìgbà táwọn Òwu náà wá àwọn tó pọ̀ jù nù ọ̀gẹ́ báyìí wọ́n ti lọ káàkiri wọ́n tẹ̀dó sí àwọn tó wá pọ̀ jù àwọn Ifá sọ pé odò Ògùn ni èrè wọn rọ̀ mọ́ o wọ́n wá ń bọ̀ èrè náà ẹsẹ̀ náà dẹ̀ fi rìn gbà yẹn tí wọ́n bá rìn díẹ̀ ọjọ́ mẹ́ta wọ́n lè sinmi ju ọ̀sẹ̀ kan nígbà wọn dókè àtàwọn tún dúró ń sinmi. àwọn Ẹ̀gbá rẹ̀ pa ìgbà kẹ̀dọ̀mì tí ń wá da Ẹ̀gbá láàmú ìgbà gbọ́ Gèso tó jọba àdọ̀mì gbà wọn náà pé ọba Gẹ̀ẹ́sì lọ́ba tó ga jù nílùú aláwọ̀ funfun òun náà ló máa jọba tó máa ga jù nílé èèyàn dúdú bó bá ti wá rí ibìkan akọ ló dé yìí ó ń lọ bó ṣe òun ló ń ṣe àwọn Ẹ̀gbádò tẹ́lẹ̀tẹ́lẹ̀ á kàn lọ kó wọn kọ̀ọ̀kan àwọn Ẹ̀gbádò tí wọn gbé kí àwọn Ẹ̀gbádò kẹ́gbẹ́ tó dé rárá tó bá lè kó wọn àwọn tó máa ta dànù tẹ̀lú àwọn tó máa fi rúbọ tó máa fi wẹ àwọn sàárè àwọn bàbá wọn àwọn ní àṣà kan gbà tán ni wọ́n wọ́n mi sí sàárè ẹ̀jẹ̀ àwọn èèyàn ni wọ́n máa fi ṣe tó Ẹ̀gbá ti dé 1829-30 kẹ́mi sọ ń gbà táwọn Òwu náà wá ń lọ wọ́n wá dókè àtà wọ́n ń sinmi bí abẹ́jọ́ mélòó làwọn Ẹ̀gbá àwọn òní ṣé Dọ̀míkọ́ ló tún bọ̀ yẹn àwọn Dọ̀míkọ́ Òwu ni àwọn Òwu ni Olúfakùnlé láàrin Òwu ni wọ́n. Balógun àkọ́kọ́ ló kọ́ nìyẹn. kò jẹ́ Balógun ṣùgbọ́n òun ló lórí gbogbo lólógun gbà yẹn. nígbà yẹn torí kò pé àfoyewé léèyàn lórí báyìí àfi jẹ́ Balógun rárá Máàtìkù ni Balógun àkọ́kọ́ tó jẹ́ Lówu lábẹ́òkúta yìí ká tó dábẹ́òkúta kò sí àlóyè Balógun ṣùgbọ́n táwọn onítàn bá máa sọ wọn ní ó wà nípò àtúrò ló ń lérí ogun tó bá fẹ́ lọ jagun ẹ lọ bá wọn sọ̀rọ̀ ẹ lọ bá wọn bá wa gbẹ ń lọ iṣẹ́ rí gan là ń lọ gan odò Ògùn rè ẹjẹ àjọ̀dún bíbí náà dá odò Ògùn rè àtòpọ̀ gbà akọrin rárá wọn gbà wọn lọ ló fi jẹ́ pé lẹ́nì gbogbo etí ọ̀sà yẹn ẹ máa rú bẹ́ẹ̀ bá dé Máyégún létí ọ̀sà àwọn Òwu wà ń bẹ̀ Ìgànmú àwọn Òwu wà ń bẹ̀ tó jẹ́ pé wọ́n ní ọgbọ́n odidi ìlú ńláńlá wọ́n wà ní gbogbo etí ọ̀sà yẹn lọ bẹ́ẹ̀ yẹn wọ́n wà lẹ́kọ̀ọ́ náà tó jẹ́ àwọn Òwu tán àwọn tó hàn dúró nìyẹn àwọn tó ń dúró làwọn bàbá tiwa tí wọ́n ń bá lábẹ́òkúta lónìí yìí. Ogun Ìdọ̀mì ẹ̀mí sọ fún yín Ìdọ̀mì tí ń da Ẹ̀gbá láàmú kó tó dé nígbà tó dé ẹ wò ṣé rí látòkè àtà yẹn gbogbo ẹ̀ dé wá bíbà ẹ lọ mú lọ bẹ́ẹ̀ ẹ̀yin ẹgbà bẹ̀ gbogbo bíi tí Ìkòró kò tí aké ò tí ì sí rẹpẹtẹ ń gbà yẹn kò sẹ ibi tẹ́ ń pè làké nìsí rárá àwọn Ìkòró Olúmọ Ṣànwálẹ̀ bíbà Ṣànwálẹ̀ lọ́hùn bẹ́ẹ̀ ni tí àwọn Ẹ̀gbá náà wà dáadáa ń gbà yẹn. Tóun bá wà níbí
lókè lọ níbi òkè àtà ọ̀nà bẹ́ẹ̀ ni ìdọ̀mí gbà wọ ilé tí wọ́n bá ń kógun bọ̀ wọ́n tó pa Òwu tán Ẹ̀gbá mọ tí ó ń ṣẹlẹ̀ lọ́ọ́ fi bíi pé ká fèèyàn digun ṣùgbọ́n bídọ̀mí bá dé wọ́n mọ̀ pé àwọn pàdé èèyàn ogun Ẹ̀gbá là ń pe ogun yẹn àtòwú àtẹ̀gbá. ọmọ ewúrẹ́ wọlé àpọ̀n ó jùrù féfé kí làpọ̀n rí jẹ tẹ́lẹ̀ tí ó kù lẹ́dọ̀mọ ẹran ọmọ olóde àgbà tán njọ́ ń bá kú ẹrù mi rò wú ẹ̀sìn mi lójú gbára gada. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò mẹ́ẹ̀tì rẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart èèyàn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Lao Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Lao Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. Ifá dẹ̀ ti sọ fún àwọn Ẹ̀gbá nígbà tó ń bọ̀ pé wọ́n bá dé òyìnbó máa wá bá wọn o wọ́n gba òyìnbó lálejò wọ́n bá gbé òyìnbó ló máa bá wọn tán gbogbo wàhálà wọn yóò kìlọ̀ títí pé ọmọ tuntun afàtẹ́lẹsẹ̀ rẹ́gẹ́dẹ́ tó fi jẹ́ pé ńgbà tẹ́rin tánṣán dé tí Ṣódẹkẹ́ rí Ifá yẹn ló rántí wọ́n á gbé lẹ́sẹ̀ bá àṣẹ gbọ́mọ tí wọ́n pé ara òyìnbó àtẹsẹ̀ bí ara ọmọ tuntun ni nífà fi ṣá ní oníkìíní ò sí ìhun Fá bá rí nífà ń sọ gbogbo ẹbọ tí wọ́n ní kí wọ́n rúgbọ ẹ̀wọ̀n rù bá tún òyìnbó dé inú wọn dùn wọ́n fi gbọ́ òyìnbó láì dáadáa òyìnbó ló á ràn án lọ́wọ́ ibùn àwọn ogun ẹ̀wọ̀n pàpà òyìnbó tí wọ́n á kún ọ lọ ń bẹ̀. òyìnbó lásán wọn pé iṣẹ́ rí ẹ bá ní ẹ̀ ń dáàbò bò lu yín tẹ́ ẹ dúró bẹ̀ kò mọ bẹ́ẹ̀ o ẹ bá fẹ́ dáàbò bò rẹ̀ á jà kọjá ìlú ẹ̀ ìyẹn ló jẹ́ kí ogun Ẹ̀gbá kó wá jà lọ títí gbogbo ọ̀tà lénìí gbogbo títí dé kódà Adó ẹnubodè Adó la dé Adó la fẹ́ wọ̀ òyìnbó sọ pé ó ti tó iye pé bóyá òyìnbó fẹ́ràn Ẹ̀gbá dùn kò dẹ̀ pé bóyá òyìnbó kórìíra Ẹ̀gbá o ṣùgbọ́n ó ti ń pẹ́ jù tiwọn iṣẹ́ ajínrere missionary tí wọ́n pè tí wọ́n kò sí missionary òun náà wá ṣe wọ́n ti àwọn yẹn síwájú ni iṣẹ́ wọn àtòwò wọ́n rí i pé kò lè lọ dáadáa gbogbo àárín yẹn mọ́ tógun yẹn bá ń pẹ́ wọ́n sọ pé tọ̀ ó ti tó ibi tẹ́ ìjàdé tó òyìnbó tó wà bẹ́ẹ̀ ń gbà ní ló wá ya àwòrán ó ya máàpù gbogbo ibi tí wọ́n gbà yẹn gbogbo ilẹ̀ yẹn lọ fi fẹnu sọ àwọn odò ńláńlá kan bẹ̀ ilẹ̀ tó arí bẹ́ẹ̀ tó fẹnu sọ odò ní àwọn òyìnbó ń pè ní peninsula ẹni tó jẹ́ olórí ogun lásìkò yẹn torí àwọn Ẹ̀gbá ti sáré padà wálé wá lọ kojú àwọn ogun mẹ́tò tó ń yọ láti máa bù olórí ogun gbà yẹn ni wọ́n pè ní Gbàlẹ́fà Akíndélé Gbàlẹ́fà agboolé wọn wà ń sàlẹ̀ ńbẹ̀ yẹn ó wà ní Gòsùn ọmọ Òwu yìí náà Òwu ni náà fi pé bẹ́ẹ̀ ní Gbàlẹ́fà Peninsula ó wà nù intelligence report wà nù àkọọ́lẹ̀ ògbóyìnbó tẹ́lẹ̀ ìgbé gbogbo tó mú gbogbo ibẹ̀ yẹn di tó wà lábẹ́ ìjọba Ẹ̀gbá nìyẹn náà bá dé national archive àbàmì àtàwọn àdéhùn ẹ rí i pé gbogbo ibẹ̀ yẹn Ògùn west ló wà ìwọ̀ oòrùn Ògùn ló wà nù central kò sí ní Ògùn central dé ní Ẹ̀gbá ṣùgbọ́n torí gbogbo pé Ẹ̀gbá ló gba gbogbo bẹ̀ bí Fúlàní ṣe gbà lọ́rin bẹ́ẹ̀ náà lẹ́gbà gbogbo àwọn agbatan Ìjú Ìlógbò Ọ̀tàgán ẹ̀mpẹ́ abẹ́ ìgbàsáyà kan. ní ẹnujọ́ mẹ́ta yìí la bá bàbá kan sọ̀rọ̀ wọ́n ní Òwu kan Ìgòsùn wọ́n ní Ṣòkòrè Òwu ní Ọgbẹ̀ wọ́n lówù ní ìjẹ́mọ̀ náà sì máa sọ pé ọ̀pọ̀ ilẹ̀ tó wà lẹ́gbà páwọn làwọn ní níbo ni Òwu dé lẹ́gbà àwọn bó lówù. Lábẹ́òkúta bẹ́ẹ̀ni bàbá wa fẹ́ sọ pé lẹ́gbà àtàjà pé bàbá sọ pé tí ibi tẹ́ Ẹ̀gbá sọ̀rọ̀ ká sùn dé ìjẹ́ rí tá a bá ń sọ̀rọ̀ Ẹ̀gbá tá a bá ń sọ Lábẹ́òkúta bẹ́ẹ̀ ní gé kúrú ni bẹ́ẹ̀ ní fàbùkù kan ọ̀rọ̀ yẹn ni débùté mẹ́ta lẹ́gbà nígbà tí ìjọba bẹ̀rẹ̀ sí gé tí wọ́n ṣe ṣèètì nígbà tí a ní Western region
gbogbo obìnrin ilẹ̀ Ẹ̀gbá ló pọ̀ ńbẹ̀ tá a jà ọgbà táwọn èèyàn á tó sí ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ pé Abẹ́òkúta pé tá a sọ̀rọ̀ Ẹ̀gbá owó ibi tá a sọ̀rọ̀ Ẹ̀gbá lẹ́fà ẹ̀ náà ara ẹ̀ náà ni Òwu wà ọ̀pọ̀ ìlú Òwu tó pọ̀ ńbẹ̀ rẹpẹtẹ ìlú Ẹ̀gbá tó wà ńbẹ̀ rẹpẹtẹ jẹ́ mọ̀ nítorí pé àwọn kan tó kọ́kọ́ dé kí àwọn tí Ṣódẹkẹ́ kó dé tó dé rẹpẹtẹ àwọn kan ti kọ́ yọ wá tí wọ́n wá ń ṣọ̀gbìn tí wọ́n wá ń ṣọdẹ nínú àwọn yẹn ni àwọn mìíràn ni àwọn jẹmọ ni àwọn mìíràn tó kọ ló iṣẹ́ rí láti gbogbo Òkè Àgòwì lẹ́yìn wá mi bá èèyàn fẹ́ má lè mọ ààlà láàrin Gbàgùrà àtòwú àwọn ilé wọnú ara wọn bẹ̀rẹ̀ tá a bá bọ́ síwájú ààfin lọ́hùn nísàlẹ̀ ń bí báyìí Abákòrópàlà àti ìgbìmọ̀sáàsì tí mo ṣe wọn pé pòrò ni àti Kéńtà Gílíndé tí a pé Kọ́bítí Kéńtà ni abára pàlà mẹ́rin bí báyìí lẹ́sìn Abágọ́ọ̀bà pàlà títí lọ bẹ́ẹ̀ Abágọ́ọ̀bà pàlà Òkègúnyá ètò pọ̀ ní Òkègúnyá Òwu díẹ̀ náà Ọ̀bà lẹ́gbẹ̀ẹ́ lọ́hùn Ìkànnà àbá pé Òkè Ìkànnà láàsọ̀kalẹ̀ láti Òkègúnyá lọ sọ́gbẹ̀ Òwu ni ọgbẹ̀ lọ́hùn Abágbórípàlà tá a bá wá lọ gbogbo Tótoró Akin-Olúgbadé Ṣokòrì Ìtẹ́ Ẹ̀kọ́ Ìtànjà ibi ilé Ọbásanjọ́ tó wà níbi African Church Grammar School African Church Grammar School Òwu ni Òwu ló fún African Church Grammar School lẹ́yìn gbogbo lọ Cairo lọ bẹ́ẹ̀ yẹn Òwu ni Apọ̀ abúlé Òwu la pọ̀ Apọ̀ táwọn yẹn ń gbà táwa wà ní kékeré kò sí láàrin Abẹ́òkúta níbi tí mọ́ṣáláṣí Jímọ̀ Òwu wà yẹn kò sí láàrin Abẹ́òkúta tábà náà ṣe láàrin Apọ̀ àwọn abúlé kan ni gbogbo oníkóróbó ìsìlámù Abẹ́òkúta tẹ́lẹ̀ ìlú ló fẹ́ lọ títí ẹ wá ń sọ̀rọ̀ Alágàdá Abẹ́òkúta kẹ̀. wọ́n wá lọ Kwaro yẹn títí lọ gbogbo Kúfúríjìolúbí díẹ̀ nú ẹ̀ Àpàlà bẹ́ẹ̀ náà wọ́n á lọ lọ́tún orí Iyanrìn títí dódò Ògùn Òwu ni àwọn abìkan àti ní ààlà díẹ̀díẹ̀ pẹ̀lú ìjọba gbogbo ibi tí láàrin Abẹ́òkúta àwa ní lè sọ àwọn abúlé wa káàkiri irú wa báyìí ní ìpẹ́ nígbà fẹ́ wọlé ìwé ní 1969 la ṣe wà Abẹ́òkúta yàrá pé ká gbé wa lé àwọn aṣọ ọdún àwọn abúlé wa pọ̀ bí ní gbogbo ibi tá à ń pè ní Ìgbàlẹ́fà yẹn bí 100 ìlú àtàbúlé ló jẹ́ abúlé Ẹ̀gbá àtòwú a lè sọ pé Òwu nìkan torí pé àwọn ogun wọn jọ ń jagun yẹn pọ̀ ogun Ẹ̀gbá ni ó ṣe wà níbẹ̀. Àgbàdàgí ò jẹ́ ká ti ọmọ Òwu mọ̀ wọ́n á sá kẹ́kẹ́ wẹ́nẹ́wẹ́nẹ́ wọ́n á bu àbàjá mẹ́fà. ọ̀pọ̀ máa ń sọ̀rọ̀ kan wọ́n ní ṣé lóòótọ́ ni pọ́n mọ Òwu lèèyàn Ọbásanjọ́ kí ó tó di pé wọ́n jẹ ọba tó wà lórí àpèrè ń sìn ó ní iye ọdún tí kò tí ì sọba lórí ìtẹ́ ọ̀pọ̀ ń sọ pé bọ́básanjọ́ ò bá tí ì sọ pé lágbájá ló máa jọba wọ́n ní kò tí ì lè jọba àwọn kan sì ń sọ oríṣiríṣi mo fẹ́ kẹ́ bá a tàn mọ́lẹ̀ síbẹ̀ yẹn kẹ́ ẹ sì bá a dárúkọ àwọn agboolé bíi mélòó kan tá a ní nílùú Òwu. Olúṣẹ́gun Àrẹ̀mú Òkìkíọlá Ọbásanjọ́ ọmọ Òwu ni Mọ́ńbélé abúlé ìyẹ́ Oníhàlé abúlé bàbẹ́ Ìbògùn Ọláògùn àwọn bàbá ẹ̀ pẹ̀lú àwọn tí wọ́n tẹ Ìbògùn Ọláògùn dùn mi ì sọ pé bàbá tó fokó díẹ̀ bí ṣùgbọ́n láwọn bàbá kejì bàbá kẹta lọ́hùn ibẹ̀ náà ti bí ibẹ̀ ló ti agbègbè yẹn ló ti ṣọmọdé kódà ó ti ń kàwé àwọn oníbi tí wọ́n lè kàwé dé lágbègbè lọ́hùn yẹn kan tó wá sábẹ́òkúta wàá máa tẹ̀síwájú nù rẹ̀ ṣé ẹ rí ẹni tó máa ga ẹsẹ̀ àtínrín bẹ́ẹ̀ lẹ́yìn bàbá sọ ẹni tó jẹ́ olókìkí oríṣiríṣi láwọn máa sọ pa ẹ̀ ṣùgbọ́n bí mo ṣe kéré tó ìná ẹ̀yìn tí ẹ̀ tí ì lè púpọ̀ láàádọ́rin gan-an ó kò bí oṣù 3-4 èyí tí mo mọ̀ pé Òwu pọ́nbélé
náà ní Ọbásanjọ́ ọmọ Yíbò ni ọmọ nìkan ni bàbá ẹ̀ nìkan kankan ní tó bá wọ lẹ́nu ló lè fẹnu ẹ̀ ó sọ lè fẹnu ẹ̀ sọ. ọ̀pọ̀ ń béèrè pé ń bo la gbolé wọn nínú òwe. ilé abẹsẹ̀ ilé kan àtàǹpẹ̀ ní ilé abẹsẹ̀ ilé kan tó àtàǹpẹ̀ ní ilé Olúṣòmí. Olúṣòmí. Abẹsẹ̀ à ń kẹsẹ̀ bọ́nú ẹsẹ̀ àyè ò gbà wá tó. Ilé Olúṣòmí bíbá ẹ̀ṣọ́ àgbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ láti ilé abẹsẹ̀ ni àwọn bàbá wọn ti lọ tẹ ilé Olúṣòmí. Bíbá ẹ̀ṣọ́ àwàyè wà dáadáa fún wa bíbá. Wọ́n bá sọ pé ilé abẹsẹ̀ wọn ò sì wí nítorí pé ibẹ̀ náà ti lọ tẹ ilé Olúṣòmí. Nígbà tó ń jọ bí wọn lásìkò kan náà gbogbo wọn la mọ̀ tí wọ́n dẹ̀ gbọ́ pé àwọn tó ń jọ kẹ̀kẹ́ àwọn tó ń jọ jà ní kékeré àwọn tó ń jọ ṣọ̀rẹ́ wọ́n lè má pọ̀ mọ́ torí ẹni tó bí 70 ọdún tó di lé 90 lórí ọ̀fẹ́ ni. iṣẹ́ rí ọba tó àlùrí àpèrè yìí kò pẹ́ kò sí pípẹ́ ń bẹ̀ ọba kan jẹ ṣáájú ẹ̀ ọba tó jẹ ṣáájú ẹ̀ ní Olówókàngbèrè ọba ọ̀mọ̀wé Olúṣùn Adégbóyèga Ìṣọ̀lá Dòsùnmú. Ìyẹn lò bí ọdún 16 kọ́nà kó tó gbéṣẹ̀. 16 years. Ọba jẹ kí ọba Dòsùnmú tó jẹ kò dẹ̀ fi bẹ́ẹ̀ náà pẹ́ lọ títí. Ṣẹ́rí tí à ń sọ yẹn Ọbásanjọ́ ò tiẹ̀ tí ì di balógun nígbà yẹn rárá. Ìta à ń sọ pé ó pẹ́ yẹn wọ́n á máa sọ pé bí ọdún 13. Ọ̀rọ̀ ọba Lówu ilé tó bá kàn ni ilé ọba 6 ló wà Lówu. Ilé tó bá kàn ni wọ́n á máa ránṣẹ́ pé ilé yín ló kàn o ilé tó kàn pàápàá mọ̀ kó kàn wọ́n. Ilé yín ló kàn ibẹ̀ náà ti máa fà lọ tí fà bọ̀ tá a bá bẹ̀rẹ̀ títí tí wọ́n ní òun ọ̀bà kò sí ní táfọ̀bàjẹ́ lè ṣe àwọn náà máa mọ́ oyè wá àìlọ́ mọ́ oyè fúnra wa. A lè gbìyànjú láti dọ́gbọ́n lẹ́yìn o pé ẹ̀mú lágbájá wọ lágbájá báyìí ló ṣe jẹ́ ń bẹ̀ wọ́n kan ṣùgbọ́n a kì í fẹ́ ṣe rárá. Àmọ́ tó bá ń fẹ́ máa rálẹ̀ ọjọ́ yẹn pé ká bá wọn sọ̀rọ̀ ká ṣèpàdé pẹ̀lú wọn. Ọba Ọdẹ́lẹ̀yẹ ló fi Ọbásanjọ́ jẹ balógun fáfúngbà àkọ́kọ́. Lẹ́yìn tó Ọba Ọdẹ́lẹ̀yẹ dẹ̀ gbéṣẹ̀ láàárín ọdún 2 nìkan ọba Dòsùnmú bọ́ síbẹ̀. Tó pé Ọbásanjọ́ ń jókòó bá wọn sọ̀rọ̀ ọba lórí ọba Dòsùnmú ló bẹ̀rẹ̀. Láti bẹ̀rẹ̀ àwọn 6 tó du àyàn tẹ̀lé Àsúngbadé náà jẹ́ àfọ̀bàjẹ́. Ẹnìkan kún wọn lẹ́yìn tán dé oko Òwú yẹn Olúṣì wọ́n di 2 àmọ́ àwọn 2 náà 2 àwọn 6 ló lè sọ̀rọ̀ ló lè yanba. Olúṣì àjókòó ní tí ọba kan fẹ́ di fún ọfẹ́ ìṣẹ̀wọ̀n òun náà máa lò wọ́n fẹ́ gbé nǹkan lórí ọba lórí wọ́n máa gbé lé lórí wọ́n fẹ́ ṣe nǹkan tó ba lẹ́sẹ̀ ní wọ́n á ṣe lẹ́sẹ̀ lápá nígbà tá àti ẹ̀ tí kò mọ̀ bá tó bá dẹ̀ pé wọ́n fẹ́ fi iṣẹ́ kan jẹ́ òun ló máa rán ṣùgbọ́n òun lẹ́nu ń bẹ̀. Lẹ́yìn tá a dábẹ́òkúta a bẹ̀rẹ̀ sí jẹ balógun kẹ́mi sọ láti rẹ̀ má ti kú títí dórí Adégbénró Dáúdà Adégbénró ni premier tó dàbí gọ́vnà fún Western Region kó tó di premier ó ní mínísítà fún ètò oyè jíjẹ àti ọ̀fọ̀bàjẹ́ ó dẹ̀ ní balógun Òwu àmọ́ kò sínú àfọ̀bàjẹ́ Òwu. Wọ́n bá ṣe gbogbo ẹ̀tàn pàápàá ní bọ́fíìsì ẹ̀ ni wọ́n ń gbé bọ̀ ó kọ̀wé ó ṣe gbogbo kan pé balógun Òwu náà lè máa wà nínú àfọ̀bàjẹ́ Òwu. Parliament dẹ̀ gbà ìjọba àgbà pé ó dáa bẹ́ẹ̀ lóòótọ́ wọ́n ṣe òfin pé ó dáa balógun náà máa pẹ̀lú àwọn àfọ̀bàjẹ́ Òwu ó wá di 8. Olóṣì tó ń jókòó tí wọ́n tẹ́lẹ̀ tí ò sọ̀rọ̀ tá a bá máa mọ ẹni tí ò ń bá wọn jókòó rárá wọlé ẹni tó ti ń jókòó àìfún bó ṣe di 8 nìyẹn wádìí Akọgun Ọbàmájà Ọ̀rúntọ́ Òṣùpọ̀rí Oyègà Mọ́láàṣì Olóṣì àti balógun látòrí Adégbénró. Tó gbogbo bàtà pẹ́pẹ́pẹ́pẹ́pẹ́ yẹn Ọbásanjọ́ tí bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n tó bá ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ìlú tó nífẹ̀ẹ́ ìlú tó dẹ̀ fẹ́ kí dàgbàsókè ìlú wà òun náà lè sáré síbi ẹ má jò bàjẹ́. Ọba mélòó ló ti wá jẹ
nígbà tí àwọn ọmọ Òwu ti dé sílùú sí Abẹ́òkúta. Ọba ìkẹrìnlá ọba kẹrìnlá la wà lórí ẹ̀. Aláké tó kọ́ jẹ lábẹ́òkúta ọkùnkẹ́nù ó jẹ ní 1854. Bí oṣù kẹfà bóṣù kẹjọ lẹ́yìn Olówú jẹ Adéyanjú Pàwó. Adéyanjú Pàwó lọ́ba àkọ́kọ́ nílùú Òwu. Bẹ́ẹ̀ bí abẹ́ ọdún bíi méje àbí ọ̀kan lẹ́yìn àbúrò àkọ́kọ́ jẹ. Bí ọdún bíi mélòó lé lógún lórí ọ̀ṣìlẹ̀ àkọ́kọ́ jẹ. Lábẹ́òkúta o. Lábẹ́òkúta. Torí pé ńgbà yẹn kò sẹ́ni tó fẹ́ jọba, ogun náà ń jà, ológun ló ń lo ogun ló ń kẹ́rù. ẹni kọ́là ń lé Òwu ogun ẹrú ló ní wọ́n ń pè léyìn òní nǹkan kan ẹni ó tún là ń lé Òwu èyí ń lójú ìwọ̀fà wọ́n ń pè léyìn òní nǹkan kan ẹni ó jẹ́ bíi tálákà tí ó lówó rárá eléyìn ló lẹ́gbẹ̀ta aya. Ọba jẹ́ ńgbà ó dáa o, ilé wo ló kàn ọ́, ilé tó kàn ló àbí ẹbí wo ló kàn ẹbí tó kàn rẹ̀ nínú ẹbí yẹn wọ́n á mú yàn wá. Àwọn afọbajẹ́wò wọ́n á ṣe gbogbo ètùtù ẹ̀ kan ṣe, wọ́n á mẹ́rin tán bá máa mú, tó bá mẹ́rin tán máa mú tán wọ́n á ní kó lọ pèbí. Ìpèbí yẹn ni bẹ́ẹ̀ bá pè láhàámọ́ ẹ̀ ń lẹ́mọ̀, bẹ́ẹ̀ bá pè ní ìfipamọ́ ẹ̀ ń lẹ́mọ̀, ṣùgbọ́n tó ń ṣẹlẹ̀ ń pèbí yẹn ni tọ́nisọ́nà àti ìròyìn lágbára. Kọ́lá Adéjòjò ní ẹ tẹ́lẹ̀ ó ti lọ bá nísìn. Báwo ló bá ṣe ń jókòó, báwo ló bá ṣe ń rìn, tí ó bá ń jẹun, tí ó bá ń tọ̀, tí ó bá ń gbọ̀nsẹ̀, ọba ìjẹun, ọba ìtọ̀, ọba ìgbọ̀nsẹ̀. Torí n tó bá rí lo lè sọ pé ó ṣẹlẹ̀. Ó ń gbà tó rọ̀ bá ń bi tó ti ń jẹun, ó rọ̀ bá ń bi tó ti ń gbọ̀nsẹ̀, ó rẹ̀ bá ń bi tó ti ń tọ̀, ẹ̀yìn ọba ìtọ̀. Irú àwọn kan yẹn bọ́ba ṣe ń dúró, ọba ẹ̀wọ́ṣọ jàǹpépé. Ìrínisí ní ìsọ̀rin lọ́jọ́ kí lórúkọ ìlú ẹ tó jọba lé lórí ìpapà bọ́ọ̀lù ìlú ẹ ṣe ṣẹ̀ àwọn olóyè ìjọba aṣáájú ẹ kí lè wọ wọn kí ní ìṣe wọn kí làṣà wọn àwọn wo lọ̀rẹ́ wọn àwọn olọ̀tá wọn àwọn olùgbọ́dọ̀ máa bá ṣe gbogbo yẹn ni ìpín àkọ́kọ́ nìyẹn nínú tó ń ṣe ń pè mí. Ìpín kejì láti rò lágbára tí àwọn kan bá ṣàṣọba tó wá ṣubú àbùkù ọba yẹn kó àbùkù gbogbo ìlú yẹn ni. Tí wọ́n bá yìnbọn fọ́ba tọ́ba yẹn kú àbùkù gbogbo ìlú yẹn ni. Tí àwọn kan bá pàdé ọba tó gbá lójú ẹni yẹn kọ́ gbọ́jú Kọ́lá Adéjòjò kọ́ gbogbo ìlú yẹn ló gbá lójú. Lágbára tí wọ́n bá lè ro wọn rò jẹ́ tó bá wò bá yálà gàrà ni tó bá ń gbé aburú kan bọ̀ ń padà sọ́dọ̀ ẹni tó bá ń ro aburú kan lé ẹ orí iná lọ́bẹ̀ máa dànù sí ni. Gbogbo ìlú lágbára ẹ̀ náà ń ṣe fọba ṣe nítorí tiẹ̀ lóde ìgbà gbogbo gbọ́dọ̀ máa sìn wọ́n gbọ́ ẹ tá à ń bọ nítorí àti firúbọ ọ̀nà ń pè lọ́ba. Nígbà tí ní kó má lọ ibì kan mọ́ ẹni ìjọba ṣá máa lọ roko ní bájágbẹ̀ ni àbá máa lọ kọ̀ọ̀kan pé ájọ́ gbogbo nǹkan tó gbọ́dọ̀ máa fi ṣe ọwọ́ ìgbọ́dọ̀ máa dáa. Láyé ìgbà yẹn náà ẹlòmíín náà tó rò pé òun tọ́ sọ́ba ṣùgbọ́n táwọn ìlú wò pé ilé ìbàjọba ẹja mílì abínú àwọn ìlú tó yí wa káyọ̀ wọ́n burú jù kó jẹ́rú ẹni báyìí la máa fi ṣọba wa lọ ẹ̀gbọ́n la máa kọ́kọ́ fẹ́ mú ẹ̀wọ̀n á má burú iná ò ní dùn. Bàbá Ọlọ́run ní pàlàkà yìí lóyè àgbà Ìṣọ̀lá oyè wo lẹ́yìn jẹ́ ìlú Òwu. Oyè Akọgun ni wọ́n jẹ́ ń lé wa àwọn bàbá mi la Akọgun láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Níbo ni ilé tí ń lòwú. Ilé Akọgun náà ni Akọgun Lábẹ́òkúta lẹ́nìí ilé Akọgun wà lọ́nà méjì Akọgun òkè Akọgun ìsàlẹ̀ pé lásìkò kan àwọn kan jẹ́ pé bíbá ẹni ó wá rí pé àwa tí ó bá kò ń bí abọ́ sí wọn tá a dẹ̀ ń lò á kó sí ibi tó bá kọ́. Ẹ̀mí yá gùn bẹ́ẹ̀ ẹ̀mí yá gùn ní bí ọ̀sẹ̀ mélòó kan ni a ṣe ọdún Òwu bí wọ́n ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn ọ̀pọ̀ ọmọ Òwu ló sì wà lókèèrè bí n bá tiẹ̀ rántí gbogbo èèyàn ara wọn ni Bíọ́dún Ògúndípẹ̀ ọmọ Olówú Òdùrú ọmọ Ajífẹ́pé ṣeré èpè yẹn ni wọ́n sì pè ní nǹkan kan tó máa ń mú dání ìdá ni pé gbàkigbà tó bá ti ṣẹlẹ̀ pé kì í ṣọmọ Adífèpè ṣeré o àwí ìmẹ́nu kúrò tòwú wọ́n ti jẹ́ ká mọ̀ yẹn náà Ìbíkúnlé Amósùn náà ńkọ́. Ọmọ Òwu náà ni pásítọ̀ pé láàṣì lọ́mọ
ìbí kódà bó ṣe pín sí mọ́láàṣì tó jẹ́ àfọ̀bàjẹ́ láàṣì yẹn wá rí pé nù àfọ̀bàjẹ́ tí mo dákọ̀ mọ́láàṣì. bẹ́ẹ̀ni. so bóyá pín síbẹ̀ bẹ́ẹ̀ ló tún pín sámọ̀ọ́rò ó tún tàn sí àmọ̀ọ́rò ilé ọba nìkan náà ilé ọba mẹ́fẹ̀ẹ̀fà lẹ́yìn àmọ̀ọ́rò. fún gbogbo àwọn ọmọ Òwu tó ń wo ètò yìí káàkiri àgbáyé gẹ́gẹ́ bí akọgun ìlú Òwu tẹ̀dẹ̀ jẹni tó nífẹ̀ẹ́ ìlú dáadáa. alákọ̀ọ́kọ́ ọpẹ́ ni máa dá lọ́dọ̀ lọ́wọ́ Ọlọ́run fún ọba ọmọ Òwu. ọba tó wà lórí ìtẹ́ báyìí ọba ọ̀jọ̀gbọ́n Sàká Adélọlá Ayọ̀kánmi Àdìsá Mátẹ̀mílọ́lá olóyè alọ òtílẹ̀ tá keje. mo dúpẹ́ fún ìfọwọ́sowọ́pọ̀ gbogbo Òwu nígbà tí a fẹ́ yan ọba yìí. ìkúnwọ́ wọn àdúrà wọn àìsinmi wọn ó pẹ̀lú tí ó kún wa lọ́wọ́ torí pé àwọn tó kọ́ jáde wọ́n pọ̀ rẹpẹtẹ. àwọn tí wọ́n yọ sí agbo sílé ọba bíi 12 àbí 15 ni wọ́n tó fi 7 ránṣẹ́ sí wa tá a fi rí Sàká mú láàrin àdúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run fún wa ní Sàká. àdúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ Òwu wọ́n gbárùkù tì gbogbo ẹ̀ wá ń lọ wẹ̀lẹ̀mù ló jẹ́ pé lábẹ́òkúta ní gbogbo Ẹ̀gbá ní gbogbo ìpínlẹ̀ Ògùn ní gbogbo Nàìjíríà pàápàá ni wọ́n gbúrò dáadáa. ó dà aṣọ ọdún ọmọ olóhùn London a kí wọn pẹ̀lú ògo Ọlọ́run àti rẹ̀ àtọ́jú owó ẹ̀kọ́ délé ní rájò gbèsájò. ẹ ṣe àdúrà ni bàbá ṣe fún gbogbo ọmọ Olówu kí ó tó di pa lọ. aṣọ tó wà lọ́rùn mi Jádesọ́lá Aláṣọ Òkè ni wọ́n ṣe aṣọ yìí fún wa. owó wọn ò fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀ wíwọ náà bá fẹ́ ṣe aṣọ tó jẹ́ ojúlówó báyìí kàn sí Jádesọ́lá Aláṣọ Òkè kò síbi tẹ́ ti fẹ́ tí wọ́n lè ṣe fún yín yálà ti ọkùnrin tàbí ti obìnrin. Jádesọ́lá Aláṣọ Òkè ẹ ṣe púpọ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ Jádesọ́lá Aláṣọ Òkè òun lẹ̀ ń wò lójú ìmọ̀wòrán tí wọ́n fi sójú ẹ̀ yẹn. ẹ ṣeun lẹ́ẹ̀kan sí gbogbo ọmọ Òwu iṣẹ́ yá iṣẹ́ ti délẹ̀ ẹ má kárẹ̀ o ẹ má jẹ́ òsùn ẹ má jẹ́ òrẹ́yìn o gbogbo wa náà ló lóye àtẹni tó ti joyè àtẹni tó ti joyè gbogbo ala ni ọba. ààfin Olówu lẹ̀kùn ẹ̀ gbàgùdà ló wà ń ṣíṣílẹ̀ ọ́fíìsì Olówu lẹ̀kùn ẹ̀ gbàgùdà ló wà ń ṣíṣílẹ̀ gbogbo ìmọ̀ràn yín ọmọdé gbọ́n àgbà gbọ́n lánàá la fi dá lẹ́fẹ̀ẹ́ gbogbo ìmọ̀ràn ẹ̀jọ́ máa wá. ẹ má gbàgbé pé tẹ́ ẹ bá mú mọ̀ràn wá fọ́ba ẹ má rò pé báyọ̀ ọba ò bá àbọ̀bá dànù rárá o. nínú àwùjọ 100 mísí lọ́lọ́run dà sáwùjọ 99 ó pè ó dà sọ́dọ̀ olórí ẹyọ kan tó kù ó pin fún gbogbo ẹni tó kù. níta bá mú àgbà tí ọba bá gbà inú mísí kan tó fún gbogbo olùpàdé gbogbo èèyàn pátá lẹ́yìn mú wáyé tó àdàmọ́nù 99 tó àánú tiẹ̀. àwọn tó máa ṣe náà tẹ́ ẹ bá fara báyìí ó dáadáa ẹ rí pé díẹ̀ ó wà nù ohun tẹ́ ẹ náà mú wa ìmọ̀ràn yẹn máa mú wa ẹ dúró déédéé ẹ jẹ́ kí wọ́n máa mọ̀ gbogbo tẹ́ bá pé Òwu lẹ́yìn o Òwu lẹ́yìn o kó má pè nílùú ìjọba fi ìlú mi pè Òwu lèmi ẹ̀ ń tòótọ́ àjọ wà pọ̀ tòótọ́ àjọ ń gbé pọ̀ tòótọ́ àwà láàrin yẹn àmọ́ Òwu lèmi. níjẹ̀bú Òwu níjẹ̀bú ní Kwara Òwu ní Kwara ní kódà nílẹ̀ Ìgbò Òwu wà ń bẹ̀ Abia Òwu wà ń bẹ̀ ẹnìkan tó ń kọ kínní sí mi pé ní Ẹdó nígbà tó ń ṣáà títí títajọ ń sọ̀rọ̀ ó ní ìjọba àbílẹ̀ àwọn ó súnmọ́ Benue ló ṣeé ṣe Benue àti Niger àwọn ìta wà ta ní Òwu ti ṣe gbogbo bí tẹ́ ẹ bá ẹ̀yọ́ á ní Ìgbò ní Òwu lèmi. àwọn bàbá wa bẹ̀rẹ̀ látòrí Akínolúgbadé ló kọ́ bẹ̀rẹ̀ gan òkú Babátúndé Akínolúgbadé Balógun nígbà náà òun ló kọ́ pé ká gbìyànjú ká gbogbo tó wù bá wà káwọn káàkiri. lénìí ọ̀sẹ̀ kínní nínú oṣù kejìlá lọ́dọọdún la máa ń ṣe ìpàdé gbogbo ọmọ Òwu àgbáríjọ gbogbo Òwu a máa ń gbé káàkiri. tẹ́ bá jọ ọmọ Òwu àbí tí lóyún báyìí tẹ́ ẹ bá jó Òwu nbìkan tẹ́ ẹ pa ṣe ti darapọ̀ mọ́ tá a pè ní Royal Union of Owu People ẹ wá sáàfin Olówu lábẹ́òkúta ó dẹ̀ jẹ́ ààfin Olówu ń Kúta ó jẹ́ ààfin Olówu níbi pípẹ́ àpẹ ààfin Olówu wà ẹ jẹ́ pa Òwu làwọn náà àwà ń bí bàbẹ̀ yóò júṣe yóò dáa ẹ ṣe o ọmọ Ajíbọ́sùn máa rò mọ́ta. bàbá yín pa kíkí ó pa èké ó pa ṣíṣẹ̀ ó pa ìṣẹ̀ ó po nílù ó pa àrìnjó
ó bùrìnbùrìn ó tún ṣo ní bàtà ẹ̀kan náà ń búṣẹ́ lójú agbo. ó sì pọ̀ gan lọ́wọ́ bàbá o torí tá a bá ń sọ̀rọ̀ nípa ìtàn Òwu Ọlọ́run fi rọ̀ wọ́n lọ. ẹ lè ní ìbéèrè kan àbí méjì tẹ́ ẹ sì fẹ́ béèrè lọ́wọ́ bàbá wa Akọgùnlóò Olóyè Ìṣọ̀lá Akínṣípò àbí ẹ ní nǹkan kan tó ń ròyìn lọ́kàn nípa ìlú Òwu tàbí ẹ fẹ́ ṣèwádìí kankan tó ní í ṣe pẹ̀lú Òwu. bẹ́ẹ̀ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 0806 88 70 470 082 688 70 470. ṣe bóun náà ni WhatsApp yín sá. ó náà ni. all right ẹ pè wọ́n fún gbogbo ìbéèrè tí wọ́n bá fẹ́ béèrè nípa Òwu pátá lẹ́ẹ̀kan sí Jádesọ́lá Aláṣọkè ẹ ṣeun púpọ̀ púpọ̀ bá mi fi ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn síbẹ̀ yálà ọkùnrin ẹ fẹ́ ṣègbéyàwó ẹ fẹ́ ṣọjọ́ òbí ẹ fẹ́ ṣèṣílé ẹ wá ń fi aṣọ òkè gidi inú ẹ wò ó. ẹ ṣeun bàbá wa o ẹ jèrè ẹ ṣeun púpọ̀. àwọn èèyàn tí ó gbọ́n àwọn èèyàn tí ó mọ̀ràn wọn á ní abímọ lówó alákọ̀ọ́nbábo wọn á ní ìṣàkọ̀ǹṣàbò èwo ni ó dàgbà tí ó ṣe é sìn ẹ má má dá wọn lóhùn ọjàre lójú ààrẹ ni jẹ òwò ò lè ṣe é sìn ẹnu là wú powó ẹnu là wú pòwò ẹnu là wú pòdèrè kókó ńlé òwú ọmọ lábẹ́rin jọ ọmọ abẹ̀bẹ̀ joyè ẹ̀yin lọ́ọ́ máa gbòòrò gbìmọ̀ ńlé òwú rèé o. ìròyìn ayọ̀ rèé fún gbogbo ẹni tó wà ní London àtàgbègbè ẹ̀. Arahim Afro-Caribbean Cash and Carry, import and export of African foods, also help to pay school fee in UK for Nigeria with money transfer to UK and back to Nigeria. Arahim Afro-Caribbean Cash and Carry wà ní Graham Excess RM 139YS Up Minister Road, South Graham, London. Gbogbo èyí tẹ́ wà ní London pátá ó yá ẹ nìṣó lọ́dọ̀ Arahim Afro-Caribbean Cash and Carry. Ibẹ̀ gangan ìfọ̀kànbalẹ̀ wà.